الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين الرحمة الربانية محمد بن عبد الله وعلى آله وأصحابه صلاة تعرفنا بها إياه. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Akí Ọlọ́run bá ti fìyìn fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, kí Ọlọ́run bá kọ́ mọ́ṣá ìgbà fún wa gbogbo àdáwọlé ọ̀rọ̀ wa ní ti dáadáa bá ń ṣiṣẹ́ fẹ́ wájú Ọlọ́run bá, kí Ọlọ́run wọlá bí ṣe ń jẹ́ òun ó ṣe gbígbàdúrà tí yóò pè fún ẹnìkọ̀ọ̀kan wa. Ọlọ́run bá kò ní dààmú ẹnìkankan wa nínú gbogbo tí à ń bá ń ṣe pátápátá. Mo fẹ́ fi ìfẹsẹ̀múlẹ̀ ọ̀rọ̀ àti ẹ̀rí lórí wípé àwọn nǹkan tí àwọn ọmọlẹ́yìn Ìmáàmù Ọjà'gbó Alhaji Yunusa Tauliya gbogbo nǹkan tí wọ́n ń ṣe damage control ni, but síbẹ̀síbẹ̀ wọ́n mọ̀ pé wọ́n tún fi ń dákún wàhálà rẹ̀ ni. A dúpẹ́ fọ́lọ́run wípé kìí ṣe pé nǹkan tí àwa fẹ́ mọ ohun sọ àbí ta fẹ́ mọ ohun ṣe kọ́ ni rárá. Àwọn nǹkan tí ó ti àtọwọ́ tí wọn gangan fúnra ara wọn jáde, àwọn náà la fẹ́ lò fún wọn láti pé kí kẹ́lẹ́ bá rí ẹ̀rí àwọn nǹkan tá à ń sọ pé kìí ṣe pé ẹnìkan ní ó dojúlé Yunusa. Owó ara rẹ̀ ló fi ṣe àkóbá fúnra ara rẹ̀ torí pé Ọlọ́run bá tí yóò mú ó ṣe kọjá sí wípé gbogbo àṣírí wípé òun ṣe ọmọ inú ilé àbí pé òun sọ ọmọ Ògbómọ̀ṣọ́, ń ló fi ọwọ́ ara rẹ̀ ló fi tú àṣírí ara rẹ̀ pẹ̀lú ìwà lọ́lọ́run fi ní kó tú àṣírí ara rẹ̀ tó fi jẹ́ kó fi mú gbogbo rẹ̀ jáde. Arákùnrin tí wọ́n pè ní Fasco Bless, wọ́n mọ̀ọ́mọ̀ employ service ẹni láti pé kọ́ mọ̀ jẹ́ bí damage control, àwọn pé wọ́n fẹ́ control àbí bákan ni. Already the damage has been done. Wọ́n fẹ́ manage the damage yẹn ni, kò wá lè manage ẹ̀ dáadáa torí pé amúnibúni ni ọ̀rọ̀ rẹ̀, ẹran ìbí lọ̀rọ̀ rẹ̀, torí pé a ò lè sọ igun ibi tí ó wà nínú ẹni tí èèyàn lè máa fi ọ̀rọ̀ ọmọ ọkọ lọ, tàbí kó jẹ́ pé èèyàn máa fi ọ̀rọ̀ bákan méjì kó máa fi lọ torí pé ọ̀rọ̀ ara rẹ̀ kò dára rẹ̀ lójú dépò pé ó fi sọ pé ọmọ ìlú báyìí lòun, ọmọ inú agboolé báyìí sí lòun, tí so kò jẹ́ tuntun. Ó jẹ́ pé wọ́n jọ jọra wọn náà ní pẹ̀lú Ìmáàmù Ọjà'gbó. Ó jẹ́ wípé ní táwọn pè náà ni wípé àwọn rí àwọn rí lọ́rọ̀ wọn. Ó béèrè fún ni a sì wá fẹ́ fún lésì ọ̀rọ̀ wípé ó ní kí ni ẹ̀ṣẹ̀ Ìmáàmù Tauliya àti pé wọ́n dójúlé láti pé wọ́n fẹ́ yọ. Alhaji Yunus Tauliya ẹnìkan kò dójúlé láti pé wọ́n fẹ́ yọ tí kì bá ṣe pé ọwọ́ ara rẹ̀ ló fi pé fún ara rẹ̀. Bàbá wa Ààrẹ Àgò nítòótọ́ wọ́n acknowledge rẹ̀, wọ́n fún gbogbo ayé ní assurance pé àwọn wà pẹ̀lú rẹ̀ gidigidi ni, torí pé àwa gan ta tún jẹ́ mùsùlùmí nínú ìlú láàyè ibì kan a fẹ́ lérò wípé bóyá wọ́n jọ ní àjọṣepamọ́ kan tí wọ́n jọ ń sọ fúnra wọn tó fà kí wọ́n fi wà lẹ́yìn rẹ̀ digbidigbi bó ṣe wà yẹn. But ọ̀rọ̀ rẹ̀ ti wọ́ ní immediately bó ṣe di ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn incentives tí wọ́n máa fún àwọn ìlú bí wípé kán fún wọn ní allocation, pé wọ́n fún wọn ní nǹkan báyìí, wọ́n fún wọn ní nǹkan báyìí, wọ́n fún wọn ní nǹkan báyìí. Ògbómọ̀ṣọ́ ní àpọ́nlé fún àwọn ìmáàmù agidi gan, kìí ṣe látòrí ti ẹ̀kọ́ ló ti bẹ̀rẹ̀. Àwọn ìmáàmù tó ti síwájú bẹ́ẹ̀ náà wọ́n ṣe fún wọn tí nǹkan bá ń bọ̀ látọ̀dọ̀ state government. Ní tí bàbá kábíyèsí ṣe ni pé wọ́n ju ọ̀rẹ́ lẹ̀ fún wọn tó bá jẹ́ táwọn mùsùlùmí ẹ lọ rí fún ìmáàmù, ẹ̀yin àwọn ọlọ́mọgbọ́n ṣì yanjú láàrin àwọn pẹ̀lú àwọn àfáà gbogbo wọn lẹ́ẹ̀kan náà. Gbogbo àwọn èèyàn tó ti ń bọ́ sọ́wọ́ Yunusa látìgbà tó ti débẹ̀ kò sí kankan tó yẹ pé ó sure wípé ó fún kálukú ní ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bó ṣe yẹ kí wọ́n gba ẹ̀tọ́. Ìyára rẹ̀ ló fa ọ̀rọ̀ rẹ̀ ní at the early stage
ló fi make proposal wípé òun fẹ́ eradicate àyímọ̀ ní Ògbómọ̀ṣọ́, léyìí tí gbogbo ayé sì ti mọ̀ pé gbogbo nǹkan yóò ti ń bá ń jẹ́ àyímọ̀ tó máa ń pè ní rọ́bítà, gbogbo wọn pátápátá ó gbọ́dọ̀ jẹ́ pé gbogbo ẹni tó bá jẹ́ ìmáàmù yóò mọ̀ wà lábẹ́ rọ́bítà ni. Ó ń fẹ́ kí wọ́n eradicate rẹ̀ l'Ógbómọ̀ṣọ́, wípé òun fẹ́ ní kankan ṣe pẹ̀lú wọn so that nobody can question what he's doing, láti pé kí wọ́n béèrè pé ẹ̀yin wọ́n fún wa ní nǹkan báyìí ọbọ̀ sọ́dọ̀ yín, bó ló ṣe jẹ́, bó láṣẹ lè gbà. Kò faramọ́, kò ṣe bẹ́ẹ̀. Kódà voice note lọ́wọ́ fẹ́ play pé kí máa sọ̀rọ̀ ti Fasco Bless, máa fẹ́ kẹ́ tẹ́tí ilẹ̀ kẹ́ gbọ́ gidi gan. Bàbá tí ń délé èdè, tí ń bá délé èdè tí ọba sí nílé tán fi ṣe ìmáàmù tá sọ pé òun ní ń da ìlú rú, ohun rẹ̀ lẹ́ẹ̀kọ́kọ́ gbọ́, àmọ́ ohun ẹlẹ́ẹ̀kejì yẹn ti síwájú talákọ̀ọ́kọ́, but ó fi ń kín, mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹni tó pé kẹ́ lè mọ̀ pé ó kín ọ̀rọ̀ tí àwọn àyímọ̀ tí wọ́n bá lọ sí ọ̀dọ̀ rẹ̀ lórí fóònù lọ́jọ́ bára wọn sọ̀rọ̀ nígbà náà lọ́hùn, tí ọ̀rọ̀ yẹn ó dẹ̀ go viral ní gbogbo ìgbà náà, láti pé kán wá mú ṣe fẹ́ ṣe àtúnṣe láàrin wọn tí àtúnṣe yẹn tí kò ṣeé ṣe, torí pé nígbà náà gan òun gan náà ní ìkúnni lọ́wọ́ láti ara àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a fọkàn sí wípé ẹni Ọlọ́run ni wọ́n láwọn àfáà nílùú. Àgbà tí ọ̀rọ̀ wá dójú rẹ̀ ló wá di wípé ó wá di tí wọ́n kúrò gbà wọn lójútu ọ̀rọ̀. Kódà tí máa lọ sí kóòtù àkọ́kọ́ tán gbé àwọn bàbá ilé ayé lára lọ, àwọn táwọn wí yìí wọ́n lọ́wọ́ sí lílọ sí kóòtù àkọ́kọ́ tí wọ́n gbé àwọn bàbá yẹn lọ. Táwọn bàbá yẹn bẹ̀rẹ̀ sí mọ́ ṣe wàhálà títí kó tó wọ́n padà wá gbé ẹjọ́ yẹn kúrò ní kóòtù, torí pé ńgbà wọ́n ti lè padà wá sí ibi tọ́jú òdodo, ọ̀rọ̀ ti bàjẹ́ mọ́ wọn lọ́wọ́, wọn ò rí nǹkan kan tí wọ́n lè ṣe. Kódà as of that time, àwọn ààrẹ mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n sì wà pẹ̀lú Yunusa digbidigbi, but síbẹ̀síbẹ̀ wọ́n wà pẹ̀lú gbogbo ìlú náà ni, àmọ́ wọn ò fi gbogbo ara kúrò lẹ́yìn rẹ̀, torí pé wọ́n kópa tó pọ̀ nípa bí àwọn bàbá yìí bí wọ́n ṣe gba béèlì wọn àti gbogbo àwọn bàbá yẹn ṣe ń lọ sí kóòtù. Àwọn ààrẹ mùsùlùmí àti àwọn kan nínú àwọn tó jẹ́ member special committee on Islamic affairs l'Ógbómọ̀ṣọ́, àwọn kan nínú wọn is a special committee as a whole, àwọn kan nínú wọn wọ́n kún àwọn bàbá yìí lọ́wọ́ through ààrẹ mùsùlùmí lórí nǹkan ẹ̀tọ́ wọn tó yẹ pé Yunusa ló jókòó lé lórí. So ibi tí mò ń lọ níbi ni pé bàbá yẹn sọ ọ̀rọ̀, máa fẹ́ kẹ́ gbọ́rọ̀ yẹn dáadáa. Níbi tó gbé tí ń sọ̀rọ̀, ara nǹkan tó ń fa ìhónú ọkàn tèmi sí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn, wípé níjọ́ tí bàbá yìí fi ń sọ̀rọ̀ tí Alim Abdulwahab òkè odò ìmáàmù tí mọ délé di Yunusa ní ìsìn, tó yẹ pé òun náà ló dilé mú nígbà tó ń fi fẹ́ fi jẹ. Ìmáàmù yìí ń sọ láàrin àwọn gbogbo àwọn àfáà láàyè ibì kan tí mi ò ní dákọ̀ àyẹyẹ níbí torí àgbọ́yé kálíbàjọ gbóra ọyé ká mọ̀mọ́ gbé lọ sọ́nà bòmí. Ayé bí tán gbé ti jókòó yẹn, àwọn jàǹkànjàǹkàn nínú táǹpé láàfáà nílùú Ògbómọ̀ṣọ́ wà níjókòó pẹ̀lú wọn. Nígbà tí ó mọ̀ sọ nígbà náà ní bàbá yìí, ó ní ọ̀lẹ̀lẹ̀ ní Ògbómọ̀ṣọ́ tí èèyàn bá fẹ́ jẹ́ ibi pẹlẹbẹ lẹ́yìn gbé ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n nígbà tí Yunusa dé kò jẹ́ níbi pẹlẹbẹ, ó dídí rẹ̀ gédégbé lójú sẹ́nu. Wọ́n wá mú instances wá wípé wọ́n fún àwọn olówó kan 1 million, wọ́n sọ̀rọ̀ bó ṣe pín. Yunusa kìbápò, wọ́n sọ padà ó sọ rí tara rẹ̀, kò fún àkàkàn nínú àwọn àfáà. Omi sì tún wọlé, ó fún wọn ní 50,000 naira nínú 1 million naira. In tó sọ láàrin gbogbo wọn ni ẹ, kí ó tó rí pé bàbá yẹn wọ́n sọ tó sọ láàrin gbogbo wọn tó sọ yẹn, ó ti fẹnu kọ síwájú torí àwọn allocations kan tí wọ́n gbé wá tán gbé lọ sọ́dọ̀ rẹ̀. That is lẹ́yìn ìgbà tí bàbá jáde láyé, tí Ṣọ̀ún Àná jáde láyé, ó wá ti bẹ̀rẹ̀ sí máa act gẹ́gẹ́ bí ọba nílùú. Àwọn tí wọ́n kún lápá tán dáwólẹ̀ tán fi kọ́ ọ́fíìsì fún bí ààfin, àwọn yẹn ní ìsìn wọn ò lẹ́nu ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ mọ́, kódà àwọn ò tó bẹ́ẹ̀ láti wọ́n fẹ́ wọnú ọ́fíìsì yẹn mọ́ ní ìsìn.
tó máa fẹ́ wọ ọ́fíìsì àwọn tó bá gbé báyà pẹ̀lú ọlọ́pàá àbí nǹkan mìíràn wọ́n fẹ́ fi lọ àmọ́ pé wọ́n á sọ pé àwọn làwọn dáwó lẹ̀ náà fi ṣiṣẹ́ ọ́fíìsì yìí àti ẹ̀fẹ́ wọnú ọ́fíìsì àfẹ́ lọ rí kíní sí wọn ò tó bẹ́ẹ̀ níbi tó wá fi agbára rẹ̀ tó fi múlẹ̀ dé níbi voice note ẹlẹ́ẹ̀kejì yẹn ibẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ti gbọ́bi tó gbé ti kó làálí fún bàbá àgbàlagbà tó bí bàbá tó bí lọ́mọ ó wá ẹsẹ̀ wá kó gbogbo àwọn rọ́bìtà pàápàá gbogbo àwọn àyímọ̀ pátápátá ó ní gbogbo wọn ọmọ àlè ni wọn láwọn àgbàlagbà yùn ló kó làálí fún gbogbo wọn ó ní ọmọ àlè pọ́nbélé òun ni gbogbo wọn. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ yiri irú nǹkan báyìí wò òde wa bá ètò òlu olétò tiẹ̀ tí wọ́n fẹ́ ṣe ìyànà ọ̀tọ̀ nítorí náà kò sí àwọn àfáà kankan tí wọ́n fẹ́ bá ṣe kí kálukú ọmọ ṣe tí wọ́n ó tún sọ nínú ọ̀rọ̀ torí pé wọ́n wá ń sọ fún pé ó gba nǹkan wò fáwọn èèyàn wá tún sọ fún pé wọ́n ń dà wọn láàmú mi ò ní ìwùlẹ̀ sọ́kọ́mọ́dé pé ọ̀rọ̀ yẹn lọ lọ́rọ̀ méjì. ní tí mo fẹ́ kẹ́ lọ rí mọ́ ni pé Fasco Bless tí wọ́n lò tó jẹ́ pé damage control àbí kíní kan lọ́ fẹ́ ṣe yìí ó dàbẹ̀ ni pé tó o bá ti gbọ́ mo fẹ́ kó gbọ́ ọ̀rọ̀ yìí mo lè fẹ́ yóò wù mí tó o bá fẹ́ wù alábòsí yóò wù mí kó make analysis lórí rẹ̀ torí wọn ní wọn náà lọ fẹ́ mọ̀ ṣe analysis fún àwọn èèyàn fáwọn Christians kan nípa mọ̀ wípé kìí ṣe pé bàbá fẹ́ yọ bàbá ò pa wọn fẹ́ yọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà bàbá ààrẹ àgò ọ̀rọ̀ afẹ́ ń sọ ní ìsìn pé ṣé kí wọ́n lé ààrẹ àgò lọ fún Yunusa ni àbí gbogbo tó ẹsẹ̀ tó táìmì ẹ lọ àbí ṣé káwọn èèyàn kan disown ààrẹ àgò as a Christian láwọn tó jẹ́ bí Christian nìyẹn and God so good within the period tó ń ṣe fídíò yìí ní ọ̀gá rẹ̀ ìmáàmù ìlọ entertain ọba Olúgbọ́n àti wọn pẹ̀tù tó entertain wọn tọ́jọ́ jókòó pọ̀ tọ́jọ́ lọ́ọ̀rì ṣí mọ́sálásí jímọ̀ òun náà ló sì tún sọ lórí fídíò àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ rí wò ní ẹ̀yìn àwọn voice note méjì yìí níbi tó gbé tí ń sọ pé àwọn mùsùlùmí nìkan ni wọn ò ní wọná tó nítorí rẹ̀ ní bàbá ààrẹ àgò náà fi gbógun tiẹ̀ náà tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ bó ti ṣe wí pé pé interpretation ti tiẹ̀ bó ṣe fọ́ òfìfọ́ bí fọ́nrán ni tí wọ́n wá fi wọ́n ń torí rẹ̀ sọ pé wọ́n kódà ìwọ́ tẹ̀ tó wá kéwú ju ìmáàmù Ṣọ̀ún lọ mọ́ wá fẹ́ kọ́ wá wò kọ́ wá interpret ẹ̀ bó ṣe wá interpret yẹn náà bó ṣe wá sọ láti pé nínú ọ̀rọ̀ rẹ̀ tó tún play tẹ́yìn ẹ̀yẹ̀ tẹ́ mọ́ wò ó tún wá sọ wípé kí wọ́n tó fi kábíyèsí jẹ kò ṣe ti kábíyèsí òun dẹ̀ sọ pé tó bá yẹ pé being a Muslim tóun lè ṣe lòun ṣe kábíyèsí náà sì kún un lọ́wọ́ tí tó bá ṣe páwọn náà ní báwọn náà máa ṣe jẹ́ kí sọ story kan fẹ́ tó kó bá yé ẹ nígbà tí wọ́n fi sọ̀rọ̀ pé wọ́n yan Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lórí platform Justice Forum Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum a rí àwọn kan tí wọ́n jáde wípé wọ́n fẹ́ mọ campaign fún àwọn lọ́balọ́ba tó fẹ́ jẹ ní ilé àwọn kábíyèsí ìgbà wọ́n gbé àwọn candidate wọn wá mo sọ authoritatively wípé a ò ní agree kẹ́nìbọ́dì kó polówó ọba kankan lórí platform yẹn torí a ò ní wá ọ̀tá fúnra wa àwọn ìdílé Láòyè tí wọ́n wà lórí platform àdìsín wọ́n sì ń bẹ́ẹ̀ lọ rẹ́gẹ́dẹ́ wọ́n ò lè testify sí kíní yìí a ní ẹnìkan tó yẹ pé ẹni mi ní tó jẹ́ ọmọ ìdílé Láòyè ó mú campaign tiẹ̀ wá sórí platform ẹ̀ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo yọ kúrò lórí platform nítorí a ò ní fẹ́ lárí anybody pọ̀ lẹ́yìn agbo mo rẹ́ni tó pè mí tó sọ fún mi pé àwọn fẹ́ gbé campaign bàbá wa Gandhi wọlé sórí platform and ẹlógo Ọlọ́run àwọn fẹ́ kí n pẹ̀lú bàbá Gandhi kájọ meet ní good time yẹn mo ní láéláé
mi ò lè gbà kẹ́ gbé nǹkan kan tó jọmọ́ bẹ́ẹ̀ síbẹ̀. Onítọ̀hún tó aṣọ mi pé gbogbo nǹkan tó bá fẹ́ lò nípa dátà àbí nǹkan kan wọ́n mọ̀ fún mi ní all the support ní rárá o mi ò lè gbà kẹ́ campaign lórí fọba kankan lórí bíi. So ẹni tí mò ń wí ẹ̀mẹ́rin ni mo yọ ọ̀tọ̀ọ̀tọ̀ kórí padà mo wá aṣọ wọn ní kinní kan mo ní gbogbo ẹni yóò tó máa fà jáde pé òun ni wọ́n fi ṣe kábíyèsí ìlú Ògbómọ̀ṣọ́, gbogbo taratara mi láti agbárí mi dé àtẹ́lẹsẹ̀ mi gbogbo ẹni máa fi ṣe tiẹ̀ torí ọba ìlú mi ni bàbá tèmi ni. Àmọ́ pé wàá campaign fẹ́nìkan nínú ẹni tí ìlú bá yàn tán bá mú ìjọ tán bá ti yàn ti gbé wá ti pé kábíyèsí pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yìn rẹ̀ ni màá wà, mi ò sì ní kó lẹ́yìn rẹ̀. I was not èmi ọ̀tẹ̀ ẹ̀gbọ́n ló pé mùsùlùmí ni Christian ni oníṣẹ̀ṣe ni no, torí I know what it takes tí nǹkan báyẹn bá wáyé. So níjọ́ tán ti announce bàbá wa Òrùmọgẹ̀gẹ̀ kẹta as kábíyèsí ìlú Ògbómọ̀ṣọ́, mo fi ọlọ́jọ́ òní tí mo sin mo fi búra fún yín tí mo ti kó wọn mọ́ra gẹ́gẹ́ bí ọba tèmi bàbá tèmi di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mi ò gbé ẹsẹ̀ kúrò, mi ò sì lè gbà kí ẹ̀gbin kan ṣoṣo kó kàn wọ́n lára. So what does that mean? Kábíyèsí fúnra ara wọn gan mọ̀ wọ́n sì gbọ́ wọ́n sì yọ gbọ́ wípé káwọn tó dórí àpèrè táwọn èèyàn fẹ́ sọ pé wọ́n campaign fáwọn pé lórí pláfọ́ọ̀mù ti tọ̀dọ̀ títí wa èmi sọ pé wọn ò ní campaign fọba kankan, wọ́n gbọ́ wọ́n sì mọ̀. Débi wípé nígbà tí a lọ rè kí bàbá nígbà tán ṣe kó tó di pé wọ́n ṣe full coronation tẹ́tẹ́ announce wọn tán àwa kan lọ rè kí bàbá ní ààfin. Nígbà tá a lọ rè kí wọn pé justice forum la gbé wáyé o èyí táwa wà ní o lórí ọ̀rọ̀ ká gbé nǹkan dúró lórí òdodo ká gbẹ̀tọ̀ fẹ́lẹ́tọ̀ lórí ọ̀rọ̀ tí ń lọ. Níjọ́ náà ni bàbá ń sọ fún wa wípé ọ̀rọ̀ tẹ́ bá wà yìí ti jù torí tó bá yẹ pé bá wá fẹ́ bẹ̀bẹ̀ èròǹgbà wọn ni pé bọ́yá wá fẹ́ wá bẹ̀bẹ̀ fún Yunusa ni wọ́n tó bá gbọ́rọ̀ Yunusa rẹ̀ bá wá fẹ́ bẹ̀bẹ̀ fún ó ti jù torí pé lánàá yìí ń ló mú ìwé kóòtù wá tó pe àwọn lẹ́jọ́. Ẹ̀yin náà sì mọ̀ pé a ò kí ń ti kóòtù dé kádọ̀ rẹ̀. Gbogbo àwọn tó wà láàfin níjọ́ náà tó wà lórí ìjókòó ni wọ́n dìde náà sọ pé kábíyèsí o. Kó tó di pé yóò débi stage yẹn àwọn oríṣiríṣi nǹkan ti lọ lábẹ́nú tá a ti gbọ́ tá a ní fẹ́ ká tún mọ̀ repeat ara wa tó fi débi stage tó fi wá padà lọ rí pé kábíyèsí lẹ́jọ́. Bàbá sọ kábíyèsí kì í ṣe ìrìnlá wá fún o ń ta wá fún ni pé n tún jòdòdó la fẹ́ kájọ gbẹ́sẹ̀ lé lórí rẹ̀. Gbogbo táwọn wí yìí wọ́n ti lọ pẹ̀lú gbogbo ìdílé wọn, ó ti kó sàtífíkẹ́ẹ̀tì lọ, ó ti lọ ṣe ogun tó fẹ́ sọ, ó ti bẹ̀rẹ̀ sí mọ́ béèbú ọ̀rẹ́dì lórí múmbàrí ní gbogbo ìgbà táwọn wí. So ní kábíyèsí wá fi wá béèrè pé táwọn introduce ara wa tí wọ́n introduce lágbájá lílé nígbà mo dọ́dọ̀ èmi Zubairu Muhammed Taofeek Lọ́baníkà wọn ni àwọn ń gbúrò ẹnìkan tí ń jẹ́ Lọ́baníkà orúkọ yìí sì tó wá fẹ́ jọra wọn pẹ̀lú ti tèmi, báwo ló ṣe jẹ́ mo lé mi gangan ni àwọn ní kọjá jẹ́ mi torí pé ohun ẹni táwọn ń wí ó mọ rinlẹ̀ kí máa ń sọ àwọn ní bàbá wájú ẹ̀yin bàbá wa láwa wájú ẹ̀yin bàbá wa ńlá wa wà, a ò gbọ́dọ̀ gbé ohùn sókè níwájú yín, a gbọ́dọ̀ ríra wa lẹ̀ pé èmi gan náà ni. Ẹ wá ń complain wípé wọ́n lẹ́yìn lóògùn, wọ́n bá yín níṣẹ́ jẹ́, wọ́n bá kíní kankan jẹ́, ẹni yín tó jókòó ń bí gbogbo àwọn nǹkan ọ̀sìn rẹ̀ ló ti kú àbìlú oríṣiríṣi. Lọ́lọ́run ni gbà fọlọ́ àdúró tọ́lọ́run o, àwọn oníkan mìta ń sàkálẹ̀ káàkiri òun náà la dúró tì wọ́n dẹ̀ mìírí onítọ̀ Ọlọ́run kún yín, Ọlọ́run pẹ̀lú wa, mo ṣàdúrà fún wa a kúrò láàfin. So kí ló tẹ́ ìpọn láti sọ pé ṣé bí mo ti gbọ́ wípé ìwọ gan fẹ́ kí n débẹ̀ kí èsì páwọn ni mo go against anybody nípa fẹ́ jẹ ọba wípé wọ́n campaign fún wọn lórí platform. Mo fi sọ̀rọ̀ relationship yẹn kò bàjẹ́ torí láàrin ọ̀rọ̀ bàbá sọ́mọ ni wọ́n ti yẹn tó fẹ́ jẹ́ ọba fún wa tó yẹ bàbá fún wa gbọ́dọ̀ follow wọn. That is what he is supposed to do. Vasco Bless tó bá jẹ́ pò tó tọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni ó wá kọ̀ kó wá ṣe bẹ́ẹ̀ nu ó wá gbé igbá ká mọ́ bú kábíyèsí. Nínú fídíò tí mo tó fẹ́ fi sí tí wà torí tẹ́tòrí níwájú ẹ ó
padà gbọ́ fídíò yẹn ni lẹ́yìn ìgbà tí Yunusa ti yin bàbá tó ti ń sọ fún wọn pé òun ń pe àwọn ọmọ mùsùlùmí nílé lóko láti wá kún bàbá lọ́wọ́ láti pé kí ìdàgbàsókè kó bá Ògbómọ̀ṣọ́. Very good, apàtẹ́wọ́ fún ẹyẹ orí sọ. Àṣetánì gan náà lọ́kọ́ gbogbo àwọn mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ náà mùsùlùmí lọ́kọ́ wa ní Ayatul Kursiyu. Pàtàwọn sàbẹ̀ dọ́dọ̀ Ànábì tán ni ẹni tó kọ́ àwọn ní nǹkan báyìí ni Ànábì ní bẹ́ẹ̀ ni tó sọ fún yín òdodo ni ṣùgbọ́n mọ́ gbàgbọ́ tó rẹ̀ tẹ́ tó kọ́ yín tó kọ́ yín yẹn sítórì tó fẹ̀ ni ẹni tẹ́lẹ̀ tó kọ́ yín yẹn òun gangan l'Àṣetánì tá ń sọ̀rọ̀ ọba. In tó wí fún yín ní kẹ́ fi ṣiṣẹ́ ṣùgbọ́n òun gangan fúnra rẹ̀ mọ́ wo ìwà rẹ̀ ẹ mọ́ gbàgbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ rẹ̀ ti ṣe rí. Ó sọ̀rọ̀ ní tóótọ́ pé káwọn èèyàn ṣe ti kábíyèsí ó sì tọrọ ẹ̀mí gígùn fún kábíyèsí bọ́t kò dénú rẹ̀. Innamal a'malu binniyat. Even in the field of play no man play football tí ẹ bá fi lè gbé bọ́ọ̀lù ẹsẹ̀ sókè báyìí tó bá fẹ́ yí tó náà wá rí pé ibi tó ń fẹ́ gbẹ́sẹ̀ lọ yẹn ó lè dá ẹsẹ̀ onítọ̀hún tó bá dá ẹsẹ̀ yẹn padà lópin ìgbà tí referee bá ti rí yóò gba yellow card tàbí kó gba red card. The intention ti wà ń bẹ kódà kó withdraw. So ó ti ní intention tí ò dára nínú. Mo sọ ọ̀rọ̀ kan lórí platform kò rí pé mo bọ́ sórí studio kí n tó mọ̀ sọ yìí ni pé ẹni tó sọ pé òun ṣetán láti fẹ́ bú èèyàn wọ́n kọ́ látara àwọn ará Tógò ni pé tọ́málé ó kẹrin nìkan kọ́ gbígbọ́ ẹ̀wọ̀n ìgbọ̀gbọ́ iṣẹ́ ni mo sì fẹ́ bú ya ẹ̀ so ọ̀tọ̀ ó ṣe ni pé lọ́ọ́ rí mu ọtí tó bá ti mu ọtí báyìí ọtí ó gbójú rẹ̀ kọ́ wá lọ sọ́dọ̀ rẹ̀ kọ́ wá kí ìyá rẹ̀ ní 9 mẹ́wàá ìyẹn wọ́n ṣe déédéé ìwé yẹn ní Tógò ni mo ti rí ìwé yẹn rà àwọn French ni wọ́n ṣe tí wọ́n tú sí orúkọ rẹ̀ tí jẹ́ òyìnbó nígbà tí mo lọ sí Kaola tá ń lọ pẹ̀lú àwọn èèyàn wa èmi rí tí mo rà. But kí nìkan tí mo ń try láti fà jáde níbí ni pé àwọn Yorùbá náà mọ sọ wípé nígbà tí ọmọ tí bá fi lè lanu tó bá fi lè sọ pé lágbájá yóò bá bàbá rẹ̀ in tó wà nínú rẹ̀ tó fẹ́ sọnù kìí ṣe pọ́tì yẹn kọ́ ló pa ó ti pláàni rẹ̀ síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gbogbo tí wọ́n fẹ́ ṣe tó lọ́wọ́ pẹ̀lú kábíyèsí irọ́ bú ni torí immediately tí bàbá ti jáde láyé ló ti bẹ̀rẹ̀ sí lọ́ọ̀rẹ́ mọ́ plan pẹ̀lú àwọn ìjọ níjọ ó ti lọ́ọ̀rẹ́ ṣe pẹ̀lú àwọn Albani ó ti lọ́ọ̀rẹ́ ṣe pẹ̀lú àwọn Salafi ó ti gbogbo àwọn tó lérò pé toró ti mọ̀ wípé àṣírí ibi tó ń wà yẹn ti tú so àwọn ìjọ wo lòun ọlọ́ọ̀rẹ́ dìmọ́ tí wọ́n kún un lọ́wọ́ tí wọ́n fi gbógun ti ìlú tẹ báwọn Salafi gbogbo ìjọ tó wà pátápátá kò sí kankan nínú rẹ̀ ẹ báwọn Tìjàní lọ́kọ́kọ́ fẹ́ gbé mọ́ra nígbà Abdulrahman Sise tó ṣe mòlídì rẹ̀ tó dé mọ́ wà níbẹ̀ níwájú ilé wa tó ń ṣe mòlídì lálẹ́ lórúkọ náà tí ń sọ fún wípé ọba kan mọ́ ṣàdúrà bá ṣe lọ́ba gidi bá ṣe ṣe lẹ́yìn báyẹn fún ọlá tọ́tí ẹ̀ wá ṣeun mòlídì Sise òun ti sọ pé kí pósítà yẹn ká mọ́ gbé kò níwájú ilé àwọn tí ó fi dọdún tí ń bọ̀ gbogbo mòlídì ló mọ̀ ṣe tó láwọn ṣe Kọ̀dìrí àwọn ṣe Tìjàní àtúrí pé ẹni tí ó wà focus kò ní kíbùlà kankan àádá ni ní bá kálẹ̀ káàkiri kò ní kíbùlà kò ní àdójúkọ kankan. So kí ló wá fẹ́ ṣẹlẹ̀ níbi yẹn mo fẹ́ kó wá lọ rí mọ́ pé intention burúkú tó o ní tí ọ̀gá rẹ ní Ìmáàmù Ọjàgbó intention burúkú tó ní fún kábíyèsí kò dáa nígbàtí fi ń sọ wípé kábíyèsí ní pláàni 25 years agenda fídíò bí tó gbé ti ṣe lọ gbé jáde fún àtàrí o fídíò eléyìí tí mo tún wá gbé sí lẹ́gbẹ̀ẹ́ òun náà ló tún condemn 25 years agenda yẹn o pẹ̀lú èébú ní pápá pẹ̀lú yíyẹ mo mọ̀ yọ logo ẹni tó rìkọ́dì fídíò yẹn mo mọ̀ yọ logo yẹn kúrò ń bẹ̀ nítorí pé kẹ́lẹ́ bá mọ̀ pé official page ti ń ṣiṣẹ́ fún yín ni tẹ bá wá ní ó kàn sọ̀rọ̀ ní kò Yunusa kan sọ̀rọ̀ ní kìí ṣe kábíyèsí ló ń bá wí báwo lẹ ṣe tẹ́ fi gbé fọ́tò kábíyèsí síbi ọ̀rọ̀ náà báwo lọ̀rọ̀ náà ṣe fẹ́ ló fi wá padà wá relate sí kábíyèsí òun lọ sọ̀rọ̀ pé wọ́n ní 25 years agenda òun náà ló ṣẹ̀ṣẹ̀ tó sọ̀rọ̀ pé nìkan ọmọ kékeré kan gbé kinní kan sínú ògò tí ọmọ wo ẹ má jẹ́ kí n tó wá repeat ọ̀rọ̀ tó ti sọ síwájú ẹ ó padà tún lọ rí wò níbẹ̀ yẹn. Nǹkan tí mo ń try láti sọ fún Fascoplex ò ní pé contract tó gbà plan bó ṣe lọ owó yẹn dáadáa ṣùgbọ́n
yóò bà ẹ́ ní orúkọ jẹ́, yóò sì bà orúkọ ẹbí rẹ jẹ́. Àfi káwọn èèyàn mọ̀ ta ni ìran rẹ, wọ́n padà mọ́ fi bú ìran rẹ pé lórí irọ́ ló wà. Ṣé ìran àwọn ilé ìlẹ̀ fẹ́ mọ̀ ìwọ gan fún ara ẹ̀ tán bá bí ẹ̀dá tó dá ẹ lójú pẹ́ni tí wọ́n ń ṣe torí Ọlọ́run fi ṣe dákọ̀ọ́lé àwọn àna rẹ̀, àwọn ìyàwó méjèèjì tó ní dákọ̀ọ́lé àna rẹ̀ yọ̀kan wọ́n fi lè sọ pé wọ́n mọ̀ pélé wọn ni. Tàbí tó bá dáwọ́ náà lójú tó bá lè fi Ọlọ́run bá rẹ búra, tó bá lè fi Ọlọ́run bá rẹ búra, tó bá lè fi Ọlọ́run bá tó ń sìn tó bá lè fi búra wípé ìwọ yìí ó dá ẹ lójú tó sì mọ̀ pé ń tòótọ́ ọmọ inú ilé lára ni. Ẹ ṣe wá sọ irọ́ di oúnjẹ báyìí ní ìsìn tó yẹ pé ẹ wá ń tàn kálẹ̀ káàkiri fún wa. Ẹ̀yin wa láti pé kí wọ́n bá gbà á lásìkò púpọ̀ jù, gẹ́gẹ́ mo ṣe rí fún yín àwọn fídíò tẹ́rì wù tó bá wà wájú torí pé kẹ́lẹ́ bá fi rí evidence lórí àwọn irọ́ tí wọ́n ń pa kálẹ̀ káàkiri. Ọ́díò bàbá Dàrúdàpọ̀ tí ń dàlúrú kiri tó sọ pé Yunusa wọ́n ń fún ní allocation oúnjẹ mọ́lẹ̀, ó ń ṣe kíní nǹkan kan kò fáwọn èèyàn, òun náà lọ dẹni tí ó sọ pé kò sí Yunusa mọ́ o. Ẹ gbọ́ ọ́díò ohun rẹ̀ náà ni ẹ gbọ́ pẹ̀lú wáàzì rẹ̀ tí máa ṣe tó bá yàtọ̀ padà áàdẹ pẹ̀lú wáàzì tó ṣe níbi tóun náà gbé ti bú kábíyèsí àti ṣeré but comprehensively mo sọ fún àjọ náà padà sí comprehensively ká make analysis lé lórí dáadáa lórí rẹ̀. Ẹ ó wà tó wá padà wá gbọ́ bí tí Yunusa gbé tó lanu gbogbo àwọn àyè máa wọn rọ́bìtà pátápátá wípé gbogbo wọn ọmọ àlè ni wọn tó dẹ̀ fi bú bàbá àgbàlagbà. Ẹ ó rí lẹ́yìn ìyẹn lẹ́wàá rí fídíò Fasco Bless níbi tó gbé ti ń polówó Yunusa, ó ṣe dáadáa fún kábíyèsí, ó ṣàdúrà fún kábíyèsí, ó wà pẹ̀lú kábíyèsí, ó ṣe kìíní. Lẹ́yìn ìgbà tọ́rọ̀ tiẹ̀ bá débi tó gbé ti ṣọ́ọ̀kì tán, ẹ wá padà wá rí fídíò Yunusa tó káńtà ọ̀rọ̀ tó sọ. Ọ̀rọ̀ tó ti kọ́kọ́ sọ síwájú yìí ti léètì o, èyí tó padà wá counter tí Yunusa sọ òun ló já sí latest as against the other one, so the other one has been nullified. Gbogbo èyí tó ń sọ pé it has fully been nullified, ó ti di worse. Àwọn èyí tó tẹ̀lé òun ní present tense torí gbogbo ayé lọ́mọ ìpè kábíyèsí ń sọ̀rọ̀ 25 years agenda lọ́wọ́ báyìí. Àwọn ló jẹ́ latest tó jẹ́ pé nǹkan tó follow lórí nǹkan tí à ń bá lọ. Ìjọ wo ló fẹ́ ṣerú eléyìí dà? Ìwọ náà lọ sọ pé nǹkan tó lè mú tí Yunusa fi lè jẹ ìmáàmù Ògbómọ̀ṣọ́ mọ́ tí wọ́n fi yọ ìtumọ̀ ara nǹkan tó jẹ́ ìtumọ̀ níbẹ̀ nìyẹn o. But èmi ti advice yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ kẹ́kọ̀ọ́ ẹ ò gbọ́ advice yẹn ni. Kó padà humble ara rẹ̀, kó wá padà wálé pé òun fẹ́ humble ara òun kó lọ rí gbẹ́jọ́ kúrò ní court. Ẹ kàn ń bẹ̀bẹ̀ kálẹ̀ káàkiri, ẹ pèèyàn lẹ́jọ́, ẹ̀yin lẹ pèèyàn lẹ́jọ́, ẹ̀yin lẹ ń bẹ̀bẹ̀ káàkiri. Ibi ò tí rí ibi tí plaintiff ti máa jáde tí wọ́n sọ pé wọ́n lọ rí plead mọ́. You are the plaintiff of the case. But ìtọ́ bàtà fi ń wọ́n mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́kọ̀ tẹ́ẹ̀gbọ́n ni pé ẹ fẹ́ ẹ̀kọ́ àwọn stories tẹ́ ẹ fẹ́ sọ, àwọn ìtàn bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ ó padà sọ ní court nígbà tí cross examination bá wáyé. Ó lè ṣeé ṣe pé ọwọ́ ara yín náà lẹ́ padà sọ civil case the criminal case mara yín lọ́wọ́ tó pé láti ibẹ̀ yẹn ni wọ́n ti gbé mọ́mú gàrí sí Yunusa lọ́wọ́. Nígbà tó bá débi tó bá lọ, ìgbà náà ni ọmọ kakọ pé lágbára ló dúró tì mí, tàmọ̀dò ló dúró tì mí. Ìgbà náà ní ìlú àṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ kéèsì àwọn conspirators, àwọn tó conspire tán fi mú ẹ wá, tán fi fẹ́ fi da ìlú, tán fi fẹ́ dá ìjálẹ̀ ní ilẹ̀ Yorùbá. Torí kò sí nǹkan tó trigger nílùú Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ gbìrì. Àwọn tọ́rọ̀ ọkọ̀ mọ̀ dá sí bírú táwọn ti wò, bírú táwọn ti Ọ̀yọ́, wọ́n mọ̀ dá sí. Ọ̀tọ̀ sí nìkan tó mọ̀ fíìdì àwọn èèyàn wọn níbẹ̀ yẹn. Àwọn mùsùlùmí nìkan ni ò ní wọná. Ẹ ó rí, ẹ ó wá béèrè ìwọ gan fún ara rẹ ni mo fẹ́ kí o bá mi gbé fídíò rẹ̀ jáde láti fi káńtọ̀ ọ̀rọ̀ tí mo sọ pé fídíò tán lọ rẹ̀ fi ṣí mọ́sálásí o, àwọn ń pè tù ò sí ń bẹ̀, Olúgbọ́n ò sí níbẹ̀. Ṣé mùsùlùmí ni wọ́n ní àbí Christian? Wọlé kanlẹ̀ ò sí ń bẹ̀ o. Ṣé mùsùlùmí ni àbí Christian?
ṣé Olúgbọ̀n sọ pé òun fẹ́ kírun jímọ̀ níbẹ̀ ní òun mọ́ padà kí àbí kò kí o òfin tó bá dérú nǹkan báyẹn afẹ́kù clear rẹ̀ kí ló dé tẹ́ẹ̀mọ̀ ṣèdájọ́ àbí tẹ́ẹ̀mọ̀ mú òfin mọ́sùn wá tá a sì wá bá ẹ̀yìn níbi tẹ́gbẹ́ ti hàn án Pasco Bless damage control tó fẹ́ ṣe ó wrong pé Yunus ò ní lọ yẹn súnjọ́ lọ́rọ̀ rẹ̀ ó confam Yunus ọ̀ lọ pátápátá kódà tí ó tẹ́sẹ̀ rẹ̀ ó tẹ́ ní gbòòrò ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá ni no matter what he put down on ground níbẹ̀ yẹn no matter what it is reality lè gbọ́dọ̀ sọ fún yín no matter what it takes tí ó lọ pátápátá indigene ò ṣe indigene tó bá gba kíní kò mí gbọ́jọ́ mọ̀ lù kàtíríà tẹ́yàn bá fi mọ́ di ọmọ Nàìjíríà ní ó tẹ̀lé tó bá wá tẹ̀lé tán bá rí pé condition rẹ̀ bá gbé tó fi lè gbogbo mọ̀ sọ fine tá bá ti rí pé ìwọ gan ti wà nínú ẹ̀ tó fẹ́ dá wàhálà lẹ́nu nígbà tó ṣe jẹ́ pé ó ti kó ní ìmáàmù ọ̀sán kan òru kan fúnra rẹ̀ gan wà sá kó nílùú ẹgbà kọ́ kìí ṣe nǹkan kan àwọn ọmọ tó nílé wọn àwọn òwẹ́ ní ẹgbẹ́ wọn máa wẹ̀ níran pé níbi tó bá tó jókòó sọ̀rọ̀ rí kọ ayélujára sí ara ilé tó bá wà ẹ̀kọ́ sọpọ̀ mọ́ nílé ayélujára ni ẹ̀ so táwọn náà bá fẹ́ ya ọmọ ọkọ gidi bíi striker tẹ̀ gbà so àwọn náà wá fẹ́lẹ̀ láti pé kẹ́mọ̀ lò so Pasco Bless enjoy your video ìwọ náà ló ní video nǹkan rẹ̀ enjoy video àwọn ọ̀gá rẹ̀ àwọn náà ló ní gbogbo ìdí mo fi sí bẹ́ẹ̀ Ọlọ́run pẹ̀lú gbogbo wa ẹ̀ṣẹ̀ wọn dúpẹ́. gbogbo ìdẹ́wà sọ tó jẹ́ pé ìwé ìfẹ́ ìkíni èyí tí a sọ ìlú ni ẹjọ́ sọ pé tó sọ fún yẹn tó kílẹ̀ àtiwájú nígbà táwọn APC wa rímọ̀ ó ní sí ọ́fíìsì ló ń sílẹ̀ ẹ̀dá báyìí mo fọ́ ní wọ́n mílíọ̀nù wọ́n táwọn tàbí ilẹ̀ ẹ̀fífẹ́ lẹ̀ tàbí ẹgbẹ́ ìwọ alátàgbé ni tí wọ́n tó wíì nígbà fún mẹ́fà lẹ̀ wọ́n fún wọ́n mílíọ̀nù bàbá yìí kì í kó olódò wọn gbé kó àwọn ti 50,000 bẹ́ẹ̀ lọ fún ara rẹ̀ sẹ́mi dárí owó ìpamẹ́ntì wa bí kí owó gbé fún bàbá tẹ̀sí gbé lọ́wọ́ ọgbẹ́ ìyẹn sọ́wọ́ bàbá ní ẹlẹ́kùn ọba ní wọn lè pàmẹ́ntì wọn wá pè é sákẹ́ lára nínú ọmọ bàbá ti rí ẹ̀yìn bàbá àwọn sì wà ó fún ẹ̀yìn kan lábàá tí wọ́n á fún ọ̀pọ̀ ìtàn ọmọ ẹ̀dọ́ ògbọ́n nǹkan. táwọn á tún súnmọ́ ẹ bá tó ní dọ́kìtì nínú ojú àkejì àdùkọ̀ fún ọlọ́run àjọ àrẹ ní ká mú owó àwọn pọ́ wá wọ́n ní ká fún ọ̀nà 10,000 àti fún ọ Sunday dáìrí ọmọ ìpamẹ́ntì wà láìláà ẹni tí tó gbà ní gbọ́ pé ìyẹn òwúrò bá sí kí nípa lóòrò kí làbẹ́lẹ̀ ọ̀rọ̀ náà kí ni mo fẹ́ fi kọ̀ǹfẹ́ǹsì ní ọ̀gbọ́n. abẹ́jẹ́ tí mi ní pé síbẹ̀síbẹ̀ ń dà mí láàmú ni kí ni mo ṣe fún yín gangan kí ló dé. inú mi dùn. ẹ ń dà mí láàmú gan so mo dẹ̀ wò pé ó bẹ́tà kí n fi sáàyè yín kémi náà jókòó sáàyè mi mi ò kúkú ní ká ẹ má ṣe League of Women and Alpha yín tẹ̀ ń ṣe ẹ ti rẹ́gísítà ẹgbẹ́ yín ẹ dẹ̀ ń ṣe mi disturb yín mi wá secretariat yín gbogbo ilẹ̀ kí jímọ̀ láàyè yín mi ní ká ẹ má kí ẹ ń lo òde yín mi ní ká ẹ má lọ mi ò disturb anybody kí ni reason tẹ́yìn ṣe wá ń da èmi láàmú tẹ́ ẹ mẹ́jọ mi káàkiri ayé kí ló dé kí ni mo ṣe fún yín gangan nígbà tí kì í ṣe pé nǹkan mi wà ń bẹ̀ nǹkan tí mo bá dẹ̀ ṣe ẹ sọ nǹkan tí n bá gbà lọ́wọ́ yín ẹ sọ kí n fún yín nǹkan tẹ́ bá fẹ́ gbà lọ́wọ́ mi ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ ẹ sọ kí ni mo ṣe fún yín gangan. mi ò dẹ̀ fẹ́ ṣẹ̀ yín mi ò fẹ́ kí n sọ̀rọ̀ tẹ́ máa ní mọ̀ọ́mù sọ pé ní mi ò ṣe gbé kọ̀ yín o òun mi ò ṣe gbé. ṣé ẹ ti sọ tẹ́ fẹ́ sọ tán sà. wọn bá tí mo fẹ́ sọ nìyẹn for now. alhamdulilayi mi dùn torí pé n tó yẹ kí n sọ báyìí ó ní pé n tó ṣẹlẹ̀ lèmi fẹ́ sọ fún yín tí mo sì fẹ́ sọ tí mi ò sì ní kódà mo fẹ́ kẹ rìkọ́ọ̀dù mi lálẹ́ àná tí mo fẹ́ sọ. èmi ò kí ń rìkọ́ọ̀dù yẹn I don't do it because I don't have any reason to record anybody. èmi ò dẹ̀ kí ń sọ pé kíyàn má rìkọ́ọ̀dù èmi so lẹ́yìn bá fẹ́ rìkọ́ọ̀dù mi ẹ lè rìkọ́ọ̀dù mi ẹ free. ṣùgbọ́n èmi ò ní rìkọ́ọ̀dù yín èmi ò dẹ̀ kí ń rìkọ́ọ̀dù anybody so it's not part of what I do. torí pé iṣẹ́ ìmọ̀ mò ń ṣe kì í ṣe iṣẹ́ security ni mo wá ṣe l'Ógbómọ̀ṣọ́. so tí n bá wà ní ọ́fíìsì mi as civil defence officer mo lè máa rìkọ́ọ̀dù ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìmọ̀ọ́mù kí ni mo fẹ́ máa rìkọ́ọ̀dù yín fún why do I need to record ṣé mo fẹ́ lọ rìpọ́ọ̀tù yín nìkan. tí mo sọ pé nítorí kí n máa sọ báyìí ó ní pé ọgbólóhùn tẹ́ sọ yẹn ó dùn mí púpọ̀ nítorí ó dùn mí ni pé mo bímọ tèmi
ẹ nà ẹ ń dà mí láàmú nà ó kéé sì ẹ jẹ́ kí n fún yín lẹ́sàmpù kan a wà ní mítìn tá a ṣe ń jẹ èlò tí mo pè yín ká discuss ọ̀rọ̀ àwọn Fatai Buhari Lámìjú nǹkan kan tó ń fẹ́ wá míìtì wa à ń sọ yẹn ẹgbẹ́ ẹwọ́n tẹ́ ẹgbẹ́ wọ̀ náà fáwọn àwọn league of mom sọ pé kọ́ máa pa àwọn láyé mọ̀mọ́ kọ́ máa ṣe kíní kan mọ́ what's the meaning of that? tí ká bá ti ń paná wàhálà kan báyìí ẹ̀yin àyímọ̀ ẹ̀kan tó lọ gbé kíní kan wá ní ẹ fi dá wàhálà lẹ̀ kí ló dé? ẹ fẹ́ kí n sinmi ní nàá ẹ fẹ́ kí n sinmi ní nàá tẹ́ bá fẹ́ kí n sinmi ní tó bá tẹ̀ ń gbé gbogbo nǹkan yẹn wá bá ẹ̀yin gẹ́gẹ́ bí olórí wọn ó yẹ kẹ́ ẹ máa short wọn up ní nàá tẹ́nu yóò bá dẹ̀ ká wọn ẹ dẹ̀ fi wọ́n lẹ̀ kí ló dé? ẹ ń dà mí láàmú ni nàá ni mo fi sọ bẹ́ẹ̀ fún yín báyìí náà bímọ sí yín nàá tó bá ṣàjẹ́ pé ẹ̀yin lẹ bí mi ẹ ṣáà ní máa wò kọ́ máa dà mí láàmú tó bá jẹ́ ẹ̀yin lẹ bí mi ẹ̀yin fúnra ara yín lẹ wá ń dà mí láàmú kí ló dé? ẹ wá sọ pé ẹ̀yin ó dùn yín nǹkan pé tí mi ò ṣe gbé kọ́ yín látàná nìyẹn o tí mi ò ṣe gbé kọ́ yín nìyẹn ẹ wá ń sọ fún mi pé ó dùn yín ẹ̀yin náà ẹ máa wo nǹkan kò sí problem kankan kò sí wàhálà kankan à ń ṣe nǹkan wa ó ń lọ ní mẹ̀lọmẹ̀lọ ẹ wo ohun tẹ́ gbé jáde meeting pé wọ́n ní kó má pa àwọn láì mọ̀mọ́ sẹ́yìn alátorí ẹ̀ jókòó ni sẹ́yìn alátorí ẹ̀ jókòó ni. nígbà tó wá rí bẹ́ẹ̀ ṣé lẹ́yìn ìgbà yẹn ṣé mo sọ nǹkan kan mọ́. ní èmi ò mọ ẹ sọ nǹkan kan mo kàn ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ ń dà mí láàmú ni ẹ fi mí lọ́kàn balẹ̀ tí wàhálà kan bá ti ń lọ ẹ tún gbé wàhálà míì wá tí wàhálà kan bá ti ń lọ ẹ tún gbé wàhálà míì wá kí ló dé. tí ẹ bá wá mọ̀ pé tí ẹ bá jẹ́ kémi ó ṣàlàyé tó ṣẹlẹ̀ ni ẹ mọ̀ pé mi ò tẹ́lẹ̀ dà mí láàmú rárá tẹ́ ẹ bá gbọ́n tó ṣẹlẹ̀ sí mi ẹ mọ̀ pé kò rí bẹ́ẹ̀ tí èèyàn bá sì wà ní àwùjọ èèyàn tó bá ń ṣe lórí nìkan ó gbọ́dọ̀ mọ tẹ́tí sí táwọn èèyàn bá sọ. allegation náà wá fún mi náà àwọn méje náà wá bá mi wọ́n sì ka ẹ̀sùn sí mi lọ́rùn ẹ̀sùn yìí tán kà sí mi lọ́rùn ọ̀dà tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ẹ lọ wádìí èmi ò mọ nǹkan kan nípa tẹ́ ẹ sọ yìí o tẹ́ bá fi ẹ lọ wádìí. wọ́n ní èmi bàbá ìmáàmù Alẹ́dí Àkòpọ̀ wọ́n fún mi scholarship wọ́n ní èmi bàbá ìmáàmù Lẹ́gbẹ̀ẹ́ wọ́n fún mi ní òtí táwọn òṣèlú ń gbé POS wọ́n ń pè fún mi bàbá ìmáàmù lórúkọ ìyá mímọ́ ni èmi ò sọ nǹkan kan fáwọn. wọ́n ní lẹ́yìn ìgbà náà wọ́n fún mi ní empowerment bàbá ìmáàmù fún lẹ́gbẹ̀ẹ́ àwọn ò sọ nǹkan àwọn league of money sì fún wọn ò sọ fáwọn. wọ́n ní tó ń pín àwọn owó kan wọ́n pín fún mi lórúkọ league of money sọ fáwọn tó bá jẹ́ yín náà ń kọ́ ṣé ẹ ní sọ ṣé ẹ dàkẹ́bẹ̀ pé tí wọ́n sọ yẹn alẹ́ ó sì wà true mo sì búra wájú Ọlọ́run pé tó bá kẹ̀kọ́ báyìí bàbá ìmáàmù bá fún mi kọ́lọ́n ṣe báyìí fẹ́mi náà nǹkan kan báyìí bàbá ìmáàmù fún mi ní nǹkan kan tó jẹ́ ti àyímọ̀ kí n fi pamọ́ o ètò fún wa níjọ́ tí council of mosque fan 10,000 naira ètò 233,000 mo kó síwájú yín owó tí wọ́n fún wa rèé o so that ẹ̀yin náà ẹ wo allegation yẹn tán wá bá mi tán sọ ṣé nǹkan báyìí sì ṣẹlẹ̀ láàrin mi torí tọ́lọ́run. ṣe rí nǹkan tẹ́ ẹ sọ yẹn ó túmọ̀ sí pé ẹ ní problem trust láàrin ara yín. ẹ ní problem trust láàrin ara yín. now tẹ́ bá wá ní problem trust láàrin ara yín ẹ má fi dà èmi láàmú ẹ solve problem trust tẹ́ bá ní láàrin ara yín tí wọ́n bá fún yín ní nǹkan tẹ́ bá mọ̀ pé fi ń jíṣẹ́ fún wọn tẹ́ ẹ̀ bá dẹ̀bi jíṣẹ́ fún wọn àárín ara ènìyàn wà náà kí ló kan èmi ẹni tó bá fẹ́ kò sí nǹkan tó kan èmi rárá ni kò kàn mí náà tí wọ́n bá sọ pé wọ́n fún yín ní nǹkan ẹ̀ fi jíṣẹ́ ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe láàrin ara yín bó bá ní ẹ fi jíṣẹ́ ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe láàrin ara yín kò sí nǹkan tó kan èmi pẹ̀lú ẹ̀ rárá kò kàn mí náà báwo ló ṣe kan èmi. ó kàn yín wọ́n ní bàbá ìmáàmù ló fún mi. tí wọ́n bá sọ pé ẹ̀yin ẹ̀dẹ̀ sọ fún yín wọn pé mi ò fún yín ní nǹkan kan tí wọ́n bá dẹ̀ trust yín nìyẹn how does that concern me? How does that become my own problem? Tí wọ́n bá trust yín gẹ́gẹ́ bí aṣáájú wọn tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ fún wọn wọ́n gbọ́dọ̀ gbà tí wọ́n bá dẹ̀ trust yín ẹ̀yin lẹ ní problem trust láàrin ara yín kó kàn mí. báwo ló ṣe kàn mí wọn ò trust ẹ̀yin ṣe lè kàn èmi ká sọ pé wọ́n trust yín ni nígbà tí wọ́n sọ fún yín pé bàbá ìmáàmù fún yín lówó lórúkọ àyímọ̀ ẹ̀ kólẹ̀ bàbá ìmáàmù fún yín ní PS lórúkọ àyímọ̀ ẹ̀ kílẹ̀ tó bá ṣe pé wọ́n trust yín ni ṣé ti yé ǹsè wọn ní tún máa dààmú káàkiri
láti máa wádìí wọn ò trust yín nìyẹn náà. táwọn tẹ́ ń ṣáájú fún ọ̀bá wa trust ẹ̀yin tẹ́ ń ṣaṣáájú wọn how does that become my own headache? That is none of my own business for crying out loud. So kàn mí náà ẹ̀yin ní ká ẹ lọ build trust láàrin ara yín ẹ̀yin ní ká ẹ build trust láàrin ara yín. ẹ tó fi kàn yín ni mo fi ṣàlàyé yẹn. o tí ẹ kàn mí rárá yìí tẹ́ ń sọ fún mi yẹn gan kò kàn mí. àti tẹ́mi fi sọ báyìí ni pé tí wọ́n bá fẹ́ nìkan ló fún mi nìkan láti ibì kan kò kàn yín. kò kàn mí náà. ẹ ń gbà wọn dárúkọ yín sí. ẹ kò kàn mí kódà kí gbogbo Ògbómọ̀ṣọ́ dárúkọ mi kò kàn mí tẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá jọ ń bára yín ṣe tẹ́ ẹ bá gbára yín gbọ́ kó kàn èmi náà. ókè nísìnyí ṣé bí mo ṣe wà yìí nísìnyí kẹ́nìkan wá bá mi pé aláàjì kí iná fi alága yìí mọ̀ wọ́n kó kinní kan wá fún mi tán ní kí n tún bá àwọn ọmọ mi káńsù mi ò fún wọn. now kò sí nǹkan tó kàn mí pẹ̀lú aláàjì kí iná fi yín tó kan èmi ni kí n sọ fáwọn káńsù mi pé ṣe bí wọn ò tí ì fún mi ní nǹkan yín rí kí n má fún yín wá níbẹ̀ ni irọ́ ni wọ́n pa kò rí bẹ́ẹ̀. simple. ọkàn mi náà kí ló kan èmi pẹ̀lú pé ẹ̀yin kó kinú ìtẹ́mi dẹ̀ mọ̀ pé ẹ̀kú nǹkan kan fún mi how does that become your own problem? àwọn èèyàn tẹ́mi ń bá dì ló kàn mí if somebody trust me ó ti parí. so tẹ́ ẹ̀ bá trust ara yín go and solve the problem of trust that you have within yourself. That is none of my own business at all. Kó kàn mí kàn mí ẹ má sọ pé nǹkan tí ó kàn mí o báwo ló ṣe kàn mí tó bá dárúkọ mi kó máa dárúkọ mi káàkiri ẹ mọ ibi tó ti ń dárúkọ mi l'Ógbómọ̀ṣọ́ lójúmọ́ ni kí n máa gbogbo ẹ ní kí n máa lọ káàkiri pé ó kàn mí nítorí wọ́n dárúkọ mi wọ́n dárúkọ mi gan lórí rédíò táwọn èèyàn máa ń sọ fún mi ṣé kí n lọ bó lẹ bá iléeṣẹ́ rédíò ni pé irọ́ lẹ̀ ń pamọ́ mi kò kàn mí kí ló kàn mí pẹ̀lú gbogbo yìí ẹ mọ bí tí wọ́n ń pariwo mi dé lójoojúmọ́ ṣé gbogbo bẹ̀ náà ni kí n máa lọ pé torí wọ́n ti dárúkọ mi ó kàn mí. àǹtí mò ń sọ ẹjẹ tèmi náà clear kí n máa sọ èmi tí wọ́n sọ èmi kàn fẹ́ clear allegation yẹn ni pé n tí ẹ sọ yìí kò rí bẹ́ẹ̀ o mo ì ti sọ bẹ́ẹ̀ fún ọ ṣùgbọ́n àwọn tó bá wù wọn kán lọ ṣe ń gbà náà mi ò rẹ́ nìkan kan níbì kan short mo kẹfẹ́ sọ èmi ò rẹ́ nìkan kan níbì kankan. ṣe rọ́dọ̀ baálẹ̀ mọ́sífà tán lọ ṣe ń gbọ́ ìjọ tí tọ́lọ́m bá kádàrá pa abẹ́jókòó sọ máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ mọ̀ ń pa ẹ̀ máa dẹ̀ fún yín ní concrete evidence kẹ́ ẹ lè deny ó dijọ́ náà ṣùgbọ́n èmi àti yín èmi ò ráyè àti bẹ́ẹ̀ anybody jókòó rárá ibi tó bá wọ́n ti lọ ọ̀dọ̀ baálẹ̀ mọ́sífà gbogbo èrò ọkàn àwọn tí wọ́n lọ ni pé bẹ́ẹ̀ alábòsí ni bàbá yẹn ọ̀dẹ̀ ń ṣe alábòsí gbà tí bàbá yẹn ní kọ́ máa bọ̀ kí ló dé tán wàá pàdé mi. nígbà tí wọn ò pé ìwọ̀n ìmọ̀ nǹkan kan pẹ̀. kí ló dé tí wọn ò wá pàdé mi lọ́dọ̀ bàbá yẹn nígbà táwọn mọ̀ fáwọn oríṣi alábòsí. wọ́n ṣe sá ó yẹ kó wá bá mi bẹ̀ ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bó ṣe kú. ó yẹ kó wá bá mi bẹ̀ ni tí wọn bá fi ń ṣe alábòsí. ó yẹ kó wá bá mi bẹ̀ ni. lẹ́yìn fúnra yẹn bá wá sọ fún mi pé ẹ̀mọ́ ń pa bọ́n ṣe lọ bẹ̀ irọ́ burúkú lẹ̀ ń pa ó dẹ̀ di ọjọ́ náà màá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé rọ́ọ̀lẹ̀ ń pa torí màá kó àwọn tí wọ́n takò ìwọ́n wájú yẹn ẹ̀rọ ọlọ́run àbá yìí ẹ rò pé mi ò mọ nǹkan tí mò ń sọ ni. tálẹ̀ ẹ rò pé ṣé àfáà nìkan ni mo kọ́ ẹ mọ̀ pé mo kọ́ṣẹ́ security ẹ jẹ́ kó dijọ́ náà. tí mo fẹ́ sọ fún yín. ẹ wá ń sọ fún mi pé ẹ mọ̀ ń pa ẹ ń pa burúkú rọ́ ṣùgbọ́n mi ò ráyè àti bá yín plug out àwọn tí wọ́n lọ ọbẹ̀ yẹn tí wọ́n bá jẹ́ ọmọ ọkọ ni tí wọ́n kì í sọ mọ àdénù rán wọn ó yẹ kó wá pàdé mi bẹ̀ ni. alhamdulilayi ó yẹ kó wá pàdé mi bẹ̀ ni. kí a sọ dijọ́ yẹn ẹ jẹ́ ká jọ pàdé. ó yẹ kí èmi ò tí ẹ sọ ẹ̀yin o àwọn tí wọ́n lọ ọbẹ̀ yẹn nígbà tí bàbá yẹn pè wọ́n pé kán máa bọ̀ ó yẹ kán máa bọ̀ àpàdé mi bẹ́ẹ̀ táwọn bá tó ọmọ ọkọ ọmọ àlè ní gbogbo wọn ẹ sọ bẹ́ẹ̀ fún wọn pé mo sọ bẹ́ẹ̀ pé mo ní ọmọ àlè ní gbogbo wọn. alhamdulilayi sẹ́yìn bí tí mo sọ ẹ jẹ́ kó jọ yíra wa. wọ́n wá rojọ́ mi káàkiri rojọ́ ń bí rojọ́ náà wọ́n fẹjọ́ ṣe ẹ̀yin àìmọ̀ wọ́n fẹjọ́ ṣe ẹ̀yin gan ni ẹ̀yin òde rẹ̀ ní ìsinmi rẹ̀ lẹ́fí dàbí alájìké náà fi mọ́ nífẹ̀ẹ́ yìí gan ẹ̀ ń tàmí láàmú ẹbí mọ́ kí ní àkíní pọ́blẹ́mù yìí. Ọlọ́run rí àníyàn tèmi o ó rí àníyàn tèmi tẹ́nìkan bá wá purọ́ ọjọ́ náà ilẹ̀ rẹ̀ fẹ́ẹ̀ mọ́ tẹ́ ti gbọ́ ilẹ̀ rẹ̀ fẹ́ẹ̀ mọ́ ẹni tó bá purọ́ tèmi ni mò ń purọ́ ni báwọn ni à ń purọ́ ni nígbà náà àjọ kù. ẹ ṣá jókòó yín ẹ máa ṣe púrógíráàmù yín mi ò dá sí yín o ẹ máa ṣe àyímọ̀ yín lọ ẹ máa ṣe bí ọmọ wà ní alfa yín kó ọ̀rọ̀ yín yóò kàn mí ọ̀rọ̀ tèmi yóò dẹ̀ kàn yín ẹ jókòó yín jẹ́jẹ́ ibi tẹ́ ẹ rojọ́ mi dé tó tẹ́ẹ̀bà fẹ́ wàhálà o ẹ ṣọ́ra yín aláàjì náà fi o ẹ ṣọ́ra yín o. èmi tẹ́ ń kébò sí i ẹ yẹ kẹ́yìn náà mọ̀ pé. àwa mùsùlùmí nìkan láàní ṣòfò gbogbo ẹni bá ti ṣe nǹkan mi lẹ́yìn Islam ládùúkẹ́ á máa mọ̀ pé yóò ṣe òfò kò jù bẹ́ẹ̀ lọ torí bẹ́ẹ̀ tó o bá mọ̀ pé bí lo wà dúró àwọn òbẹ́ tó bá jẹ́ òun yẹn lọ bẹ́ẹ̀ lọ
lọ bye nobody is begging you ó wù ẹ́ láti ṣòfò nínú àwọn tó hell with you àtòfò tó fẹ́ ṣe dúró tó bá fẹ́ dúró àjọ máa gbádùn lọ́ọ̀rùn kó jìyà. mo kàn ṣe àwọn àlàyé fún wa kẹ́ ẹ lè bá mọ̀ bí tí problem Imam Ògbómọ̀ṣọ́ ti bẹ̀rẹ̀ kẹ́ ẹ dẹ̀ lè mọ̀ pé kí ọba Ghandi tó dé s'Ògbómọ̀ṣọ́ ìní àwọn nǹkan tí ń gbìyànjú láti yọ Imam Ògbómọ̀ṣọ́ nípò. ẹ wá jẹ́ ká wo fídíò yìí ká fi mọ̀ ń tó ṣẹlẹ̀ láàrin Imam Ògbómọ̀ṣọ́ àti kábíyèsí. ẹ̀ṣẹ̀ wo ni Imam Ògbómọ̀ṣọ́ ṣẹ̀ kábíyèsí? ṣé kábíyèsí dẹ̀ ní àníyàn láti yọ Imam Ògbómọ̀ṣọ́? gbangba ni kábíyèsí ti sọ wípé mi ò sọpọ́ọ̀tì àwọn táwọn fi di ọba, pé mi ò dúró ti àwọn, mo tako àwọn. mo sì sọ bẹ́ẹ̀ fún kábíyèsí pé òótọ́ lẹ sọ, mi ò sọpọ́ọ̀tì yín lóòótọ́. ìyẹn náà ó jẹ́ kí kábíyèsí mọ̀ pé mi kì í parọ́. tó bá ṣe pẹ́ lòmíì ni yọ́ ọmọ ọ̀rá bàbá ni pé tọ́ba tí yín la ṣe. yọ́ a máa fi kùránì búra, kódà yọ́ ọmọ sọ bí tó ti lọ sa kùránì láì mọye ìgbà nítorí tiwọn láì ṣe bẹ́ẹ̀, èmi kì í parọ́. mo sọ fún kábíyèsí ńjọ́ náà pé kò sí bí mo ṣe fẹ́ support yín. bẹ́ẹ̀ bá wò dáadáa ẹ̀yin bíi 23 lẹ contest, nínú ẹ̀yin 23 méjì péré la lè nàka sí kó jẹ́ tó jẹ́ Kristẹni nínú yín, gbogbo àwọn bíi 21 mùsùlùmí ni wọ́n. èmi ni ìmáàmù gbogbo àwọn 21 yẹn. báwo lẹ ṣe wá rò pé màá fi èèyàn 21 tí wọ́n jẹ́ mùsùlùmí lẹ̀ tó sì jẹ́ mi ni gbogbo wọn ń sáré wá bá pé ìmáàmù bò láti ṣe kí n wá sọpọ́ọ̀tì ẹ̀yin tẹ́ jẹ́ Kristẹni? kò ṣeé ṣe. pàtàkì jùlọ ẹ̀yin tó wá jẹ́ pásítọ̀ mi lè sọpọ́ọ̀tì yín náà. kábíyèsí ẹ̀yin náà mọ̀ pé mo ṣe sọ fún yín jọ́ náà lélẹ́yìí pé mi ò parọ́. nígbà tẹ́ sì fẹ́ fún mi lésì ẹ sọ fún mi wípé tó bá jẹ́ ẹ̀yin náà ni gẹ́gẹ́ bí pásítọ̀ èyí tí mo ṣe yẹn lẹ́yìn náà ó ṣe. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n sọ wípé àìsọpọ́ọ̀tì yín tí mi ò sọpọ́ọ̀tì yín yẹn wọ́n àánú tó ń bí yín nú tẹ́ ẹ̀ fi ń ṣe tẹ́ ẹ̀ ṣe. ṣùgbọ́n mi sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀, àwọn kan ni wọ́n ń dà yín láàmú. bẹ́ẹ̀ bá gbàgbé ẹni tí ó kí yín tó mi ò sí nínú gbogbo Ògbómọ̀ṣọ́ yìí, tó kí yín ní kọ̀rọ̀ tó kí yín ní gbangba, tí mo sì gbìn ìfẹ́ yín sẹ́mi gbogbo mùsùlùmí, kì í ṣe l'Ógbómọ̀ṣọ́ nìkan àti ní gbogbo àgbáńlá ayé, láti jẹ́ kí gbogbo wa lè sọpọ́ọ̀tì yín. ṣùgbọ́n n tá à ń rí ò dàbí ìgbà tẹ́ mọ̀ tó mọ̀ ń tà á ṣe. Ọlọ́run kó má ṣe àbámi dúró tì í. Imam Ògbómọ̀ṣọ́ sọ pọ́ìntì méjì nínú fídíò tá a wò tán yẹn, ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo ńlá káyè kájọ wòye sí pọ́ìntì alákọ̀ọ́kọ́. kábíyèsí wọ́n challenge Imam Ògbómọ̀ṣọ́, wọ́n ní Imam ò support àwọn nígbà táwọn aspire láti di Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́. ṣùgbọ́n nígbà tí Imam Ògbómọ̀ṣọ́ give reasons tí wọ́n sì support kábíyèsí, ẹ rí wípé kábíyèsí padà wà convinced. kábíyèsí padà fira wọn sípò Imam Ògbómọ̀ṣọ́, ń ló fà á tí wọ́n ti sọ wípé tó bá já wọn náà ni nǹkan tí Imam Ògbómọ̀ṣọ́ ṣe yẹn ń làwọn náà máa ṣe. àwọn náà ò lè fọmọ ìjọ àwọn sílẹ̀ káwọn wá lọ support ẹni tó jẹ́ Muslim. ìyẹn fi hàn wá pé kábíyèsí His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹgẹdì III Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n wà reasonable, wọn dẹ̀ ní àníyàn láti yọ Imam Ògbómọ̀ṣọ́ nípìlẹ̀. ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ yọ Imam Ògbómọ̀ṣọ́ ní tipátipá, àwọn ni wọ́n ń pressurize kábíyèsí. Imam Ògbómọ̀ṣọ́ understand nǹkan tó ń ṣẹlẹ̀, ń ló fà á tí wọ́n ti sọ wípé àwọn mọ̀ pé àwọn kan ní ń da kábíyèsí láàmú. pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì, Imam Ògbómọ̀ṣọ́ ní nígbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n kéde kábíyèsí gẹ́gẹ́ bí Ṣọ̀ún tuntun fún ìlú Ògbómọ̀ṣọ́, àwọn kí wọn, àwọn dẹ̀ gbin ìfẹ́ wọn sí àwọn èèyàn lọ́kàn. ẹ já wo àwọn fídíò sí ká fi wò bóyá irọ́ ni Imam ń pa àbóòtọ́. ọba kábíyèsí aláyélúwà Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹgẹ kẹta, Ṣọ̀ún and paramount ruler of Ògbómọ̀ṣọ́ land. abẹni Ọlọ́run ìgbà wọn yìí Ọlọ́run jẹ́ ọpẹ́, ìgbà wọn yìí Ọlọ́run jẹ́ ọpẹ́, Ọlọ́run jẹ́ ọpẹ́. bí mo ṣe fẹ́ kí tọ̀dọ̀ mi pẹ́ jẹ́ kí tiwọn náà pẹ́. dédé tí mo fẹ́ fún wọn ni kò ṣẹlẹ̀ sí mi náà. sọ pé mi náà fẹ́ kí n pẹ́, mo fẹ́ káwọn náà pẹ́, kájọ pẹ́ gan, kí n lò wọ́n gbó káwọn náà lò mí gbó, kájọ lóra wa.
ká lóra wá gan ọlọ́run yóò dáa fún kábíyèsí. lẹ́yìn náà inú ilé wọn ọlọ́run ò ní jẹ́ ó dàrú, ilé Láòyè ọlọ́run ò ní dàbẹ̀rù, ilé Láòyè ọlọ́run ò ní dàbẹ̀rù, gbogbo tí ń bẹ ń bẹ ọlọ́run jẹ́ ó lọ ọlẹ̀, ọlọ́run bá wa paná wàhálà jẹ́ kí gbogbo ẹ̀ tọ́ kí Ghandi máa jọba lọ, ọlọ́run kò má ṣe jẹ́ orí bẹ́ẹ̀. ó tó di pé akim aṣàdúrà fún bàbá wa Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Àfọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta. ọlọ́run ọba àlekè ọlá tó ní àdúrótì lọ́dọ̀ ọlọ́run kó má ṣe àbáwá dúrótì wọn. àṣeyọrí tó pọ̀ ọlọ́run kó bá wa ṣe fún wọn. nínú wákàtí àwọn àfáà máa ń dá fẹ́ni tí wọ́n bá nífẹ̀ẹ́ pọ̀ gan-an. wọ́n ní ayé yìí kálá ṣe ti kú iṣẹ́ ọlọ́run má fà ṣe ti sọ̀rọ̀ yìí gbogbo àdáwọlé àtàfọkàntẹ̀ àṣeyọrí ọlọ́run fún ọba ṣe. ọlọ́run tó jẹ́ kí wọ́n ní àṣeyọrí lórí àwọn tí wọ́n gbé lọ́wọ́ f'Ògbómọ̀ṣọ́. wọ́n ní àfojúsùn tó pọ̀, wọ́n sọ kíní kan fún gbogbo wa, wọ́n ní àwọn ní 25 years progressive plan, 25 years developmental plan àwọn ní f'Ògbómọ̀ṣọ́. ìyẹn ni pé láàrin ìsìn tá a fi rí 25 years sísìn wọ́n ní lẹ́mìí ibi tí wọ́n ń fẹ́ k'Ògbómọ̀ṣọ́ wà. wọ́n fẹ́ kí Ògbómọ̀ṣọ́ tó bá máa bí 25 years sísìn ká wà at par pẹ̀lú àwọn ìlú ńláńlá lágbàáyé. ká sọ pé Ògbómọ̀ṣọ́ ń compete pẹ̀lú Canada in the next 25 years k'Ògbómọ̀ṣọ́ máa compete pẹ̀lú Dubai in the next 25 years k'Ògbómọ̀ṣọ́ máa compete pẹ̀lú France. àwọn tó wà lórí ẹ̀mí wọn nìyẹn. kí wọ́n ṣe pé wọ́n kàn ní lẹ́mìí bẹ́ẹ̀ nìkan, wọ́n ní pílánì fún, wọ́n létò fún. tó bá dàsìkò báyìí á ṣe báyìí, tó bá dìgbà báyìí á ṣe báyìí, à á nílò àwọn nǹkan báyìí láti ṣe báyìí, à á nílò àwọn nǹkan báyìí láti ṣe báyìí. gbogbo ètò yẹn ti wà ńlẹ̀. ìbẹ́lọ́hún wa ni wípé gbogbo àfojúsùn wọn yìí ọlọ́run jẹ́ ó wá sí ìmúṣẹ, ọlọ́run jẹ́ ó wá sí ìmúṣẹ. wala la ilaha illallah. ọba fúnra wọn gbà, wọ́n sì sọ jáde lẹ́nu pé igi ìkéye dágbó ṣe. àwọn bùkátà sí sọpọ́ọ̀tì gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ nílé àti lẹ́yìn odi. èmi náà wá ń fi mímbàrí, mo fi ẹnu ọba mo fi ń pe gbogbo wa. gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ pátá tá ń bẹ ńlé, gbogbo àwọn Ògbómọ̀ṣọ́ pátá tá ń bẹ lẹ́yìn odi. ìlú kan ò ní lọ síwájú báwọn tí wọ́n bá jọ ọmọ ọbẹ̀ ò bá dìde sí. àwọn afa wọ́n ní wàá máa yẹfa ọ̀lẹ̀ àwòtọ́ ọ̀nù illa rijaluha. bí àwọn tí wọ́n jọ ọmọ ìlú kan ò bá gbé ìlú yẹn ò lè dára ẹ̀ gbé. kò sí bí ọmọ ìlú kan ṣe lè nífẹ̀ẹ́ wa tó l'Ógbómọ̀ṣọ́ tí ẹ wàá fẹ́ kó dáa fún ìlú wa jùlọ àwọn lọ. torí bẹ́ẹ̀ ìlú sẹ́ẹ̀rí التوكل على الأموال kéèyàn máa gbára lé ọlátọ́lọ́ ń dà fíhí àìb aburú ń bẹ ń bẹ tọ́pọ̀ ẹ gbọ́ kéèyàn wò pé òun lọ́lá kan òun lówó kan òun nípò kan kíkiní yẹn wá wọ̀ ńlá káyè débi pé kò dọ́lọ́ mọ̀mọ́ ọlá yẹn ló ń rí aburú ń bẹ ń bẹ. aburú mbẹ́mbẹ́ ẹ̀yin ẹ wo ọkùnrin tó ti ronú lọ lórí oyin tó gbé núgò àtòróró tó gbé òkè ṣe mọ̀ pé ó ń wo kíní yẹn pé dúkìá ńlá rèé owó rèé ọlá rèé ipò rèé àṣẹ rèé kíní yẹn jọ lójú mú yẹ kí n gbà kíní yẹn jọ lójú títí ó ti wá ronú dé ṣe mọ̀ pé ọmọ ìjẹbẹ̀rí ti jápọ̀ àyà
bẹ́ẹ̀ bá di bisikí tọ́ lẹ́nu wò yọ ọmọ pé àṣẹ bisikí dùn wáyìí yọ ọmọ pọnlá yọ ọmọ pọnlá yọ ọmọ pọnlá tí yóò fi padà ṣubú ti bisikí. àbí bí àbá rí bẹ́ẹ̀ èèyàn alẹ́dọ̀yìn nùgò kó sì máa ronú 25 years lé orin kékeré lórí. oyin nùgò kékeré. ó dà bọ́ bá di gbà báyìí ń wàá ta oyin o bí n bá wàá ta oyin tán ń wàá fi ran orúkọ mẹ́wàá yóò di 100 100 orúkọ yóò di màálù 100 ìwà máa dáko ìwà máa ṣe kínní 25 years nítorí ìgò oyin kan ṣe é rí bí oyin ṣe dàlé olóyin lórí ní gbogbo ẹnikẹ́ni tó bá rò pé ọlá kan ń bẹ lọ́wọ́ òun bọ́lá ó ṣe gbé ṣubú nù. ẹnìkan jẹ́ nǹkan kí ni ń bẹ lọ́wọ́ rẹ ìgò oyin tá a lè gbé sátẹlẹwọ́ lóyin ìgò kan tí wọ́n ń tà lọ́jà Àjàgùn òróró ògò kan àwọn mọ́là tí mo fún láàyè mọ́sálásí tí wọ́n ń tà òróró ògò kan kéèyàn wá ronú 25 years lé lórí ẹ ti mọ̀ ṣe rí bí ìgò oyin àtòróró ṣe fọ́lé ẹni lórí ẹ máa wò bọ̀ ìgò oyin àtòróró tó fọ́. torí ẹ bẹ́ẹ̀ yàtọ̀ ẹ bá ti rí èèyàn tó gbójúlé ọlá tó gbójúlé owó tó gbójúlé pò ẹ̀yẹ máa wò ń lọ́nu.